bàbá oṣù kejìlá ló parí ọdún àwọn tá a bí ní oṣù kejìlá yẹn kí ni èèwọ̀ ìṣẹ̀dá tiwọn. èèwọ̀ ìṣẹ̀dá tiwọn ni pé èèwọ̀ ìṣẹ̀dá àwọn tá a bá bí ní oṣù karùn-ún tá a pè ní May àbí May kan náà pé ni wípé ìṣẹ̀dá wọn láti ọ̀run wá wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé. kókó legun iyán ṣùkú legun àgbàdo ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ oníyẹ ọmọ ènìyàn mo ṣàlàyé fún yín jò ní wípé a tún padà wá a kí wa lákòókò yìí o ẹ káàbọ̀ síkànnì kábíyèsí tv òjó awógbèmí kábíyèsí tv ẹ̀yin èèyàn tí ẹ subscribe sórí ìkànnì yìí pàápàá jùlọ tí ẹ wo fọ́nrán fídíò eléyìí tí bàbá kọ́ ṣe ń jò ní tí wọ́n ti sọ̀rọ̀ nípa ohun tí ọmọ ènìyàn jẹ́ ìṣẹ̀dá ọmọ ènìyàn nínú oṣù tá a bí ọmọ ènìyàn wọ́n sọ̀rọ̀ nípa ohun tí ọmọ ènìyàn jẹ́ tá a bá bí ọmọ ènìyàn nínú oṣù kínní ohun tí ọmọ ènìyàn jẹ́ tá a bá bí ọmọ ènìyàn nínú oṣù kejì ohun tí ọmọ ènìyàn jẹ́ tá a bá bí ọmọ ènìyàn nínú oṣù kẹta àti bẹ́ẹ̀ 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 lọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ni a ṣe àlàyé sí abẹ́ comment section wípé olóòtú ẹ ò fún bàbá láǹfààní láti sọ̀rọ̀ délẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń tọ́ka sí oṣù kẹfà oṣù kẹjọ oṣù keje pé bàbá a ò fún ọ láǹfààní láti sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ owó fọ́nrán fídíò yẹn láwòtán ká ní pé ẹ wò dé parí ni ẹ ó rí gbogbo àwọn oṣù tí ó jẹ́ ti oníkálukú ń bẹ̀ ṣùgbọ́n lónìí kó tó di pé a mọ̀ tẹ̀síwájú òjó awógbèmí lórúkọ tèmi mo kí wa wípé a kú ìwòran o ẹ sì jẹ́ ká mọ̀ pín ká subscribe ẹ pín fún àwọn èèyàn tó súnmọ́ yín ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ nínú àwọn groups tẹ́ ẹ bá ti wà lórí social media ẹ máa pín síbẹ̀ lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa èèwọ̀ oṣù tí a bí ọmọ ènìyàn sáyé ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan tá a bá bí ọ nínú oṣù kínní kí ni èèwọ̀ rẹ tá a bá bí ọ nínú oṣù kejì kí ni èèwọ̀ rẹ tá a bá bí ọ nínú oṣù kẹta kí ni èèwọ̀ rẹ tá a bá sì bí ọ nínú oṣù kẹrin kí ni èèwọ̀ rẹ kí ni àwọn nǹkan tó o gbọ́dọ̀ ṣe kí ni àwọn nǹkan tó o gbọ́dọ̀ ṣe kí ni ọ̀nà àbáyọ tó bá wá jẹ́ pé o ti wá ṣe àwọn nǹkan wọ̀nyí kí ni àwọn èèwọ̀ oṣù tá a bí ọmọ ènìyàn sáyé bàbá ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. ó kú ọjọ́ mẹ́ta òjó awógbèmí. ṣàlàfíà ni bàbá. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wo fídíò tí a gbé sórí ìtàkùn níjọ́sí yóò ti fẹ́ẹ̀ tó bí oṣù kan báyìí lórí ìkànnì òjó awógbèmí kábíyèsí tv ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń béèrè nọ́mbà yín wípé ǹjẹ́ àwọn lè rí nọ́mbà bàbá èyí ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ń béèrè wípé bàbá ńgbà tẹ́ ẹ̀ mẹ́nu bà àwọn oṣù tá a bí ọmọ ènìyàn sáyé pé kí ni ìṣẹ̀dá òǹkálukú kí ni tí òǹkálukú jẹ́ nínú oṣù tá a bí ni sáyé àwọn kan sọ wípé wọn ò fún yín láǹfààní láti sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n bí ní oṣù kẹfà àwọn tí wọ́n bí ní oṣù keje àwọn tí wọ́n bí ní oṣù kẹjọ bàbá bóyá kó tó di pé a mẹ́nu bà èèwọ̀ inú oṣù tá a bí ọmọ ènìyàn sáyé lórí ètò tòní bóyá ẹ lè kọ́ bá wa ṣe àlàyé nípa àwọn tí wọ́n bá bí nínú oṣù kẹfà báwo ni ìṣẹ̀dá wọn ṣe jẹ́. Olúwa dúró ti gbogbo wa. àmín. a ó gbàdúrà fún gbogbo àwọn tó ń wò wá yìí. àmín. ní orúkọ Jésù. àmín. ẹ ní sìnkú ọmọ o. àmín. gbogbo ojúkójú tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ogun ayé ò ní borí yín. àmín. ọkàn yín ò balẹ̀. àmín. wọ́n kọrin lákan fún gbogbo ènìyàn. ogun ni o ogun ni ogun láyé yìí jẹ́ o ẹ̀yin ọmọ ènìyàn ilé ayé ìṣòro gbé ọrùn ò ṣe bínú lọ kí ni kí a ṣe o ènìyàn o ogun ni o ogun ni. wòlíì Adéyẹmí Ògúnṣakin lórúkọ tèmi. ẹ káàbọ̀ bàbá. láti inú ìjọ Healing Christ Apostolic Church. ẹ káàbọ̀. Sunday bus stop ní Àkúrẹ́ Olóyè Mẹ́kùn. mo tún kí yín ọ̀nà tí Olúwa gbé gbogbo ẹ̀dá gbà ó yàtọ̀ síra wọn torí àkúnlẹ̀ èèyàn làdáyébá ọ̀nà àbáyọ lórí ogun tí òjó awógbèmí béèrè yìí àkọ́kọ́ ẹni tí a bá bí ní oṣù June àbí oṣù kẹfà wọ́n ní ẹ ò ṣàlàyé dáadáa lọ́jọ́ yẹn àlàyé náà ẹ gbọ́ ọ̀rọ̀ náà dáadáa báyìí ìwà wọn jẹ́ onínú fùfù ní ti ìwà wọ́n sì jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé wọn ò kì í gbé ọ̀rọ̀ sínú ṣùgbọ́n èèwọ̀ wọn tó jẹ́ èèwọ̀ wọn gangan ìṣẹ̀dá wọn kì í wọ aṣọ tó bá ti pupa ìkejì ìṣẹ̀dá wọn
kì í bá ènìyàn lo nǹkan tó wá fi kan orí papọ̀. Ìkẹta, ìṣẹ̀dá wọn kò fẹ́ láti máa finú hàn ènìyàn. Ìkẹrin, ìṣẹ̀dá wọn kì í bá ènìyàn jà lórí ogún tàbí property. Ìkarùn-ún, ìṣẹ̀dá wọn kì í bá ènìyàn rin ìrìn àjò òru tí a pè ní alẹ́. Ṣùgbọ́n tó bá wá jẹ́ pé wọn ò mọ bí wọ́n ṣe jẹ́ tí wọ́n dẹ̀ bára wọn nínú ipò yẹn, ohun tó ẹni yẹn máa ṣe ni wípé kó máa ka Psalm 122. Psalm 122. Ọgọ́fà ó lé kan. 121, sorry. Kó máa ka Psalm 121. Ọgọ́fà ó lé kan. Ó lé kan. Kó máa kà á, kó máa fi wẹ̀, kó dẹ̀ máa mu níbẹ̀. Nítorí Bíbélì sọ pé ẹran ara ṣáà ni ènìyàn. Ìyẹn ni pé kó kà sínú omi. Kó fi wẹ̀, kó sì mú. Oṣù kẹjọ. Àwọn wọ̀nyẹn mo ti sọ ní ọjọ́ yẹn, mo ní ìṣẹ̀dá wọn kò fẹ́ ìdọ̀tí. Wọ́n máa ń fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n máa ń gbéraga. Ìkejì, wọn ò fẹ́ ṣìtì, wọn ò fẹ́ ìyànjẹ. Ìkẹta, wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé gbogbo tó bá dọ́wọ́ lé wọn máa ń ṣe lára wọn. Bí ẹ̀dá wọn ṣe jẹ́ nìyẹn. Bàbá ẹ kú iṣẹ́ Olúwa sà. Bàbá lónìí ibi tí à ń lọ gan, wọ́n ní ibi tí à ń lọ ò jìnnà, àwọn ibi tí a fẹ́ yà sí ló dàbí pé ó pọ̀. Ni mo ṣe ní ká kọ́ ṣe lálàyé fún àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa, pàápàá jùlọ àwọn tí wọ́n ti kọ́ béèrè ìbéèrè ṣáájú nípa pé a ò fún bàbá láǹfààní láti sọ̀rọ̀ dáadáa. Ǹjọ́ òní ńgbà wọ́n ń sọ̀rọ̀ nípa oṣù tá a bí ọmọ ènìyàn sáyé, kí ni ọmọ ènìyàn jẹ́ nínú àwọn oṣù wọ̀nyí. Wọ́n bá wá jẹ́ wípé ẹ̀yin ò tí ì wo èyí hùn, ẹ lọ sórí ìkànnì YouTube wa yìí tẹ̀ tí ń wò wá yìí, àbí orí TikTok lẹ tí ń wò wá ní, àbí Facebook, ẹ lọ sórí ìkànnì YouTube, ẹ bá ń bẹ̀, ẹ rí nínú àwọn videos tó wà ń bẹ̀ níbi tí a ti sọ̀rọ̀ nípa àṣírí inú ayé apá kìíní, ibẹ̀ lẹ́ ti rí wò. Ṣùgbọ́n lónìí ohun tá a fẹ́ ṣe àgbéyẹ̀wò ni pé èèwọ̀ oṣù tá a bí ọmọ ènìyàn sáyé. Èèwọ̀ oṣù tá a bí ọmọ ènìyàn sáyé. Bàbá ẹ já mú láti inú oṣù kìíní. Oṣù kìíní tí a pè ní January. Ẹnikẹ́ni tí a bá ti bí ní oṣù kìíní yẹn, wọ́n jẹ́ ẹ̀dá kan, èèwọ̀ wọn kò gbọ́dọ̀ bá ẹnikẹ́ni ṣe olùdúró fún nǹkan tá a bá pè ní owó. Táwọn iléèbó máa ń pè ní guarantor. Wọ́n gbọ́dọ̀ ṣọ́ra. Ká má dúró fún ẹnikẹ́ni. Ẹ tẹ̀ wájú bàbá. Ìkejì, wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé èèwọ̀ wọn ohunkóhun tó bá ti jọmọ́ bíi aṣọ dúdú, èèwọ̀ wọn kì í sábà ń wọ, ẹ̀dá wọn kì í wọ̀. Ní àwọn tí wọ́n bí lóṣù kìíní yẹn. Ìkẹta, èèwọ̀ wọn jẹ́ ẹ̀dá kan tó yẹ pé wọn ò gbọ́dọ̀ máa bá ẹnikẹ́ni di ọ̀tẹ̀. Tó bá níbi tí wọ́n ti di ọ̀tẹ̀ kan kúrò ńbẹ̀, torí ìṣẹ̀dá wọn ò fẹ́ bẹ́ẹ̀. Èyí tó wá parí èèwọ̀ wọn ní ìkẹrin, òun ni wípé kán ṣọ́ra, kán má bá ẹ̀dákẹ́dá lo aṣọ papọ̀, torí pé ìràwọ̀ wọn ò fẹ́ bẹ́ẹ̀. Ní àwọn tá a bí ní oṣù kìíní. Ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé wọn ò mọ̀, torí wọ́n lè má mọ̀ kó ní kálukú máa ṣe ohun tó wù ú. Wọ́n máa try, wọ́n máa ní àwẹ̀ ọjọ́ kan láti wákàtí tí wọ́n ti gbọ́ yìí, kán fi sọ́kàn, kán ní àwẹ̀ ọjọ́ kan títí di àkókò tí agbára wọn bá ka, kán sì ka Psalm 1 sómi wẹ̀ tàbí kán máa mú. Ìyẹn ní ọ̀nà àbáyọ. Oṣù kejì tábìlì ní February, èèwọ̀ ìṣẹ̀dá wọn ni wípé gbogbo tó bá ti jọ mọ́ ọtí mímu, wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún. Ẹ̀dá wọn kì í mu ọtí para, ọtí kéèyàn mú kó máa para, kó máa ṣubú. Ìkejì, ìṣẹ̀dá wọn kì í bá ènìyàn ta tẹ́tẹ́, tí a ń pè ní kéèyàn sọ ogúndogójì. Ní oṣù kejì. Ìṣẹ̀dá wọn ò fẹ́ ní oṣù kejì. Mo wọ́n ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí, ẹ̀dá wọn ò fẹ́. Láti gòkè ọ̀la. Oṣù kejì yẹn, ìkẹta èèwọ̀ wọn, ìṣẹ̀dá wọn láti ọ̀run wá bí wọ́n ṣe jẹ́, wọn ò kì í jẹ́ ẹni tó máa báyàn lo comb tàbí nǹkan tó fi gẹ irun papọ̀, tí a pè ní orí, torí adé ń bẹ lórí wọn. Ní àwọn tí wọ́n bí lóṣù kejì. Ṣùgbọ́n tí wọn ò bá mọ̀, tí wọ́n sì ń ṣe, tí wọn ò mọ̀ ọ̀nà àbáyọ, tó jẹ́ pé wọ́n ṣẹ̀ ń gbọ́ lénìí, irú ẹ̀dá bẹ́ẹ̀ kó máa ka Psalm
100 ó kà sómi kó fi wẹ̀ kó sì máa mú lágbára ọlọ́run ohun gbogbo á padà sípò. àmín. àwọn tí oṣù kẹta ń kọ́ bàbá. àwọn oṣù kẹta ìwọ̀ wọn jẹ́ ẹ̀dá kan tó yẹ pé tó bá fẹ́ ṣe nǹkan kan kán gbìyànjú kán ṣe tán kán tó máa sọ kán máa pa àṣírí ara wọn mọ́ kán máa jẹ́ kí ayé mọ inú wọn kán tó ṣe ohunkóhun kó ti parí nǹkan yẹn tán kó tó sọ. ìwọ̀ wọn kejì ni wípé ìṣẹ̀dá wọn kì í máa ń jẹ ẹ̀fọ́ ewúro. tá a bá sì bí ọ ní oṣù kẹrin kí ni èèwọ̀ rẹ. wọ́n lè máa ṣoore kán máa fún àwọn èèyàn ní nǹkan máa ṣe àánú fún yàn. wọ́n dẹ̀ máa ta àwọn oníbàárà lọ́rẹ wọ́n lè ṣàánú fún yàn. ìyẹn èèwọ̀ ìṣẹ̀dá wọ́n máa lawọ́ ìyẹn lóṣù kẹrin. àwọn tí wọ́n bí lóṣù karùn-ún kọ́ kí ni èèwọ̀ ìṣẹ̀dá tiwọn. èèwọ̀ ìṣẹ̀dá àwọn tá a bá bí ní oṣù karùn-ún tá a pè ní May àbí May kan náà pé ni wípé ìṣẹ̀dá wọn láti ọ̀run wá wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé wọn ò gbọ́dọ̀ jẹ ẹran tó bá ti kú láì fi ọ̀bẹ pa. àwọn tí wọ́n bí lóṣù karùn-ún èèwọ̀ wọn la bá wá o wọn ò gbọ́dọ̀ jẹ ẹran tó bá ti kú láì jẹ́ pé wọ́n pa ẹran náà láì ta ìjẹ ẹ̀ sílẹ̀. àwọn oṣù karùn-ún wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra fún ohunkóhun tó bá ti jọ mọ́ ìrìn àjò alẹ́ bí aago 10 sókè wọ́n gbọ́dọ̀ máa gbàdúrà torí pé ìṣẹ̀dá wọn ó máa ń dúró tì wọ́n ṣùgbọ́n èèwọ̀ wọn tó tún jẹ́ ìkẹta ni wípé kán ṣọ́ra fún ọmọ ọ̀dọ̀ láì gbàdúrà sí. tó tó rọ lódùmarè. kí ó má bàa di pé ó dà wọ́n láàmú. tó tó rọ lódùmarè. oṣù karùn-ún nìyẹn o. kí wọ́n ṣọ́ra fún ọmọ ọ̀dọ̀. ọmọ ọ̀dọ̀ gbígbà. àdìtú nìyẹn o. àdìtú ńlá nítorí àṣírí ńlá ṣe ń bọ̀ lọ́jọ́ kan. ébà àṣírí ńlá ni. ẹ tẹ̀ iwájú bàbá. àwọn oṣù kẹfà gbogbo ohun tó bá ti jọ mọ́ bíi patí tàbí kán pè èèyàn sí ibi ayẹyẹ kán máa gbàdúrà sí kán tó máa lọ síbi ayẹyẹ gbogbo ìṣẹ̀dá wọn kì í jẹ oúnjẹ níta èyí tó parí ìṣẹ̀dá àbí tó parí ìwọ̀ wọn ní kẹta ni wọ́n gbọ́dọ̀ ṣọ́ra gidigidi fún ohunkóhun tó bá ti jọ mọ́ bíi ó tún fẹ́ jọ mọ́ oṣù tí a sọ lọ́jọ́ yẹn gbogbo tó bá ti jọ mọ́ nǹkan tí à ń mu tó bá lè pa ènìyàn tó máa ń pa èèyàn tó yóò jẹ́ kéèyàn ní làákàyè bí àwọn sìgá àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó rú èéfín máa ṣọ́ra fún. ìyẹn tó oṣù kẹfà bàbá ẹjẹ́ àtúnwò àwọn tí wọ́n bí lóṣù keje kí ni èèwọ̀ ìṣẹ̀dá tiwọn. àwọn tí wọ́n bí lóṣù keje ìṣẹ̀dá wọn jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé èèwọ̀ wọn pátápátá tó lágbára jù ẹlẹ́dàá wọn kì í bá ènìyàn jà sí ohunkóhun tó bá jọ mọ́ owó wọ́n bá jẹ wọ́n lówó kan fọgbọ́n ṣe nítorí àkóbá láti máa sin owó lọ́wọ́ onígbèsè. èèwọ̀ kejì tó tún jẹ́ ìṣẹ̀dá wọn ni wípé kán gbìyànjú nígbà kọ̀ọ̀kan nínú oṣù kán máa gba àwẹ̀ torí pé àdúrà nìkan ló lè ṣiṣẹ́ lọ́wọ́ wọn. èèwọ̀ wọn kẹta ni wípé gbogbo ohunkóhun tó bá ti fẹ́ ṣe nílé ayé kán máa fi àdúrà kán máa fi ṣe àdúrà ni kán máa fi ṣe. wọ́n máa fi tọ́nà. ìṣẹ̀dá àwọn tí wọ́n bí lóṣù keje kí ni èèwọ̀ tiwọn. àwọn July. bẹ́ẹ̀ ni. ìṣẹ̀dá tiwọn èèwọ̀ wọn wọ́n á ṣọ́ra fún aṣọ dúdú náà. aṣọ dúdú. wọ́n á ṣọ́ra fún aṣọ dúdú. ìkejì wọ́n á dẹ̀ ṣọ́ra fún ohunkóhun tí a ń pè ní oúnjẹ jíjẹ láìmọ̀dí. oúnjẹ jíjẹ láìmọ̀ bí ó ṣe jẹ́. láìmọ̀ bó ṣe jẹ́. oúnjẹ kan bá máa jẹ kán wò dáadáa torí wípé oúnjẹ yẹn jẹ́ ibì kan tó delicate fún ìràwọ̀ wọn. so wọ́n dẹ̀ jẹ́ ni tí ó yẹ pé kán máa ṣọ́ra kán máa dá sí ìjà kán máa jẹ́ olùlàjà kán máa ṣọ́ra fún ìjà dídá sí. ìwà oṣù keje nìyẹn. ìṣẹ̀dá àwọn tí wọ́n bí lóṣù kẹjọ kí ni èèwọ̀ tiwọn. àwọn oṣù kẹjọ yẹn àwọn tó bá ti bí ní oṣù kẹjọ yẹn ṣe mọ̀ pé wọ́n máa ń ṣe lára oṣù kẹjọ wọ́n jẹ́ ológo so èèwọ̀ wọn ni wípé gbogbo ohunkóhun tó bá ti jọ mọ́ àtẹ́lẹwọ́ wọn yìí tápè ní ọwọ́ wọn méjèèjì torí gbà mí ọwọ́ yẹn máa ń yún wọn àwọn oṣù kẹjọ yẹn tápè ní August so àtẹ́lẹwọ́ wọn yìí kán ṣọ́ra kán máa fi lọ́wọ́ sí ohun tí ò bá ti ń ṣòtítọ́ ẹni tí èké kán ṣọ́ra fún ìkejì kán ṣọ́ra fún ẹmu funfun láti máa mu
ẹmu àwọn àgbà bíi kéńgbé yẹn káwọn August kan ṣọ́ra fún. Èyí tó tún jẹ́ bí ìkẹta bí rẹ̀ ni wípé gbogbo anybody tó bá ti bí ní oṣù August kan ṣọ́ra fún kó tó bá ti jọ mọ́ òbí kò bá ìṣẹ̀dá wọn jọ. Ó jẹ́ mẹ́ta yẹn. tọ àwọn tí wọ́n bí lóṣù kẹsàn-án kí ni èèwọ̀ ìṣẹ̀dá tiwọn. àwọn September nìyẹn. àwọn September yẹn èèwọ̀ méjì náà ni wọ́n ní. tó bá ti bí wọn ní September kan ṣọ́ra kan má bá ẹ̀dá alàyè kankan lọ síbikíbi tí wọ́n ti ń ta tẹ́tẹ́. bíi àwọn tó ń ta tẹ́tẹ́ torí pé ìṣẹ̀dá wọn ò fẹ́ pàjáwìrì owó. ìkejì kan ṣọ́ra fún obìnrin tó tó rẹ lódùmarè. ní àwọn tí ní oṣù kẹsàn-án ìṣẹ̀dá àwọn tí wọ́n bí lóṣù kẹsàn-án wọ́n ṣọ́ra fún obìnrin kí wọ́n ṣọ́ra fún obìnrin. torí ìṣẹ̀dá wọn ọ̀rọ̀ obìnrin máa ń jẹ́ bíi sábàbí àti ewu fún wọn. wọ́n ṣọ́ra fún obìnrin. àwọn àdánwò wọn ó wà níbi obìnrin. tó bá dẹ̀ ṣe obìnrin náà níwọ̀n àdánwò wọn wà níbi ọkùnrin. kọ́ máa ṣọ́ra. èèwọ̀ wọn nìyẹn. àwọn tí wọ́n bí lóṣù kẹwàá kí ni èèwọ̀ ìṣẹ̀dá tiwọn. àwọn tí wọ́n bí ní oṣù kẹwàá ìṣẹ̀dá wọn èèwọ̀ wọn wọ́n á ṣọ́ra gidigidi torí ètí wọn ìlágbára díẹ̀. wọ́n á ṣọ́ra fún ohunkóhun tá à ń pè ní ìjà ilẹ̀. ìjà ilẹ̀. anything ilẹ̀ property. kọ́ máa jà sí rárá. kọ́ máa jà sí. kọ́ dẹ̀ ṣọ́ra fún ajá sísìn. anything October. kọ́ máa ṣọ́ra fún anything sísìn já. tàbí ìjà lórí ilẹ̀. bàbá bí wọn bá wá ń jà lórí ilẹ̀. tàbí ó sin ajá náà tí ó mọ̀ ó lè máa ka Psalm 23 kó lọ kà á kó fi sómi kó fi wẹ̀ kó dẹ̀ mú ó lọ wá control ẹ̀. bí bá gbọ́ yín lágbọ̀ọ́yé ohun tí ẹ̀ ń fẹ̀mí sọ ni wípé bí wọn bá bí èèyàn lóṣù kẹwàá èèwọ̀ ìṣẹ̀dá òǹtọ̀hún ni wípé kò gbọdọ̀ sin ajá. ajá sísìn ò pé. ẹlẹ́ẹ̀kejì òǹtọ̀hún kò gbọdọ̀ jà sí ilẹ̀ property. tó bá jà sílẹ̀ kò bá kádàrá ìjọ ni a máa di ìdíwọ́ a máa ní problem. ọ̀dà ṣé kò jù báwọn lọ bàbá. kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀dà ẹja lọ sínú oṣù kọkànlá tí í ṣe November kí ni èèwọ̀ ìṣẹ̀dá àwọn tá a bí. oṣù kọkànlá èèwọ̀ wọn ni wípé gbogbo àwọn tó bá ti jọ mọ́ November kán ṣọ́ra gidigidi fún ohunkóhun tó bá ti jọ mọ́ irun orí wọn náà. irun orí wọn kán ṣọ́ra fún irun orí wọn. tó bá gẹrun nílé bábà kan páàkì irun wọn. tó bá dẹ̀ ní nǹkan tí anything orí wọn kán ṣọ́ra fún. tó anything tó bá fi ń kan orí kán má fi kan tẹlòmíì. torí pé ìṣẹ̀dá wọn kò báyàn lo nǹkan orí pọ̀. wọn irun wọn ni agbára wọn. tó ti yẹyin ìkejì tó jẹ́ ìwọ̀ wọn gbogbo nǹkan tó bá ti jọ mọ́ bí nǹkan dúdú bí handkerchief dúdú fìlà dúdú kọ́ máa fi sórí wọn aṣọ dúdú kọ́ máa fi bọ́ orí wọn. àwọn tí wọ́n bí lóṣù ìkọkànlá nìyẹn ìkẹta tó tún jẹ́ ìwọ̀ wọn kọ̀ọ̀kan tó fi ń wẹ̀ kọ́ máa bá ènìyàn papọ̀ kọ́ máa lo tiwọn lọ́tọ̀ kọ́ máa dẹ̀ yá àyàn ní tó wẹ̀ nu wọn kọ́ lọ ra tiwọn. àwọn tí a bí lóṣù kọkànlá nìyẹn ìwọ̀ ìṣẹ̀dá wọn nìyẹn tó tó rẹ̀ lódùmarè. bàbá oṣù kejìlá ló parí ọdún àwọn tá a bí ní oṣù kejìlá yẹn kí ni èèwọ̀ ìṣẹ̀dá tiwọn. èèwọ̀ ìṣẹ̀dá tiwọn ni pé tán bá fẹ́ máa ṣọjọ́ ìbí kán máa gbàdúrà sí i torí ìṣẹ̀dá wọn kì í pariwo. yes wọ́n máa ṣọ́ra kán máa fi ohun gbogbo tó bá fẹ́ ṣe kán máa fi sínú àdúrà. ìyẹn èèwọ̀ kínní tí ó bá bí èèwọ̀ kejì wọ́n á tún ṣọ́ra fún ohunkóhun láti máa dá sí ohunkóhun tá a bá pè mọ́ ọ̀rọ̀ owó bí pé bẹ́ẹ̀ èèyàn kan jẹ èèyàn lówó afẹ́ bá bí olùdúró àbí kan bá àwọn yẹn wọ́n á ṣọ́ra fún. ìkẹta gbogbo ohunkóhun tó bá ti jọ mọ́ agbára tápè ní agbára tápè ní agbára nǹkan tí èèyàn ń lò tó lè fi hàn ṣẹ̀dá alágbára kan ṣọ́ra fún torí ìṣẹ̀dá wọn ló máa ń sọ wọ́n dá alágbára kan dẹ̀ dúpẹ́ lórí ohun gbogbo tápè ní ewu ojú oorun kan bá fẹ́ sùn kan máa gbàdúrà gbogbo àwọn tá bá bí ní December oúnjẹ tó bá dẹ̀ ti mọ̀dínà kan tún ṣọ́ra fún ògo wọn ó ní bọ́lọ́run ṣe dá wọn ẹ̀sìn òkú àti sọ nípa ìwà wọn sẹ́yìn mọ́ ìwọ̀ la bá wá lè ní ìwọ̀ wọn àti bọ́lọ́run ṣe dá wọn so àwọn December wọ́n jẹ́ ní tó jẹ́ pé ìwọ̀ wọn ni pé gbogbo nǹkan tó bá ti ń lọ sẹ́nu ṣá kọ́ máa praise. tọ́ adúpẹ́ olóòlẹ̀ ti gbọ́ lẹ́nu bàbá ẹ dákọ̀ ilé ẹ̀kan sí.
orúkọ tèmi ni wòlíì Samuel Adéyẹmí Ògúnṣakin olùṣọ́ àgùntàn ti ìjọ Healing Christ Apostolic Church ní Sunday bus stop ní Àkúrẹ́ olóyè mẹ́kùn. nọ́mbà yín bàbá. 08033526522 lẹ́ẹ̀kan sí 08033526522. tọ́ òun náà lẹ ti gbọ́ yìí láti ẹnu bàbá gẹ́gẹ́ bí ẹ̀mí ti sọ fún wọn nítorí pé bàbá ti mọ ohun tó ń ṣokùnfà ìṣòro ẹni ìwọ̀nba ní ìṣòro tí ó dojúkọ ni o mo kì í lẹ́ẹ̀kan sí wípé ẹ kú kalẹ̀ o ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV gbogbo ìgbà la fi wà fún yín ẹ mọ́ gbìyànjú láti mọ gbogbo àwọn fọ́nrán tá a ti gbé kalẹ̀ sórí ìkànnì yìí ó ń ṣe òǹkàlùkù lóore yóò sì ṣe wá ní àǹfààní púpọ̀ torí ọgbọ́n nífẹ̀ẹ́ kọ́ni bí ẹ bá sì fẹ́ ṣe ìpolówó ọjà bákan náà ẹ lè kàn sí wa lórí ìkànnì yìí kárìíra láyọ̀ ká pàdé ayọ̀ òdìlábọ̀ òdìgbà.